wọ́n lọ rẹ sọ̀rọ̀ ní kókó ọkọ̀ rẹ lọ́kùtọ̀ ọkọ̀ kí adé orí mi ẹ kú ẹ káàárọ̀ o ìyọ̀wà ló yá o wá ní kò sí kí ni ọlọ́run kan sọ fún ọ mo kà nínú ṣé bẹ́ẹ̀ ni àbí kúra ni wípé tó o bá ń kírun lọ́wọ́ àbí òun gbàdúrà lọ́wọ́ ọkọ ẹ wá sọ fún mi pé Àmọ̀kẹ́ o ó yá mo fẹ́ bọ̀ ọ̀sán àbí mo fẹ́ bẹ̀ láṣepọ̀ ó gbọ́dọ̀ dá lóko fún wọn lọ́hùn lẹ̀ ẹ wá sọ̀rọ̀ àjò. kó o lẹ ṣe ń wí báyìí. ìgbẹ́jọ́ complete resolution kò lè ṣe kíjà máa wà o bíjà bá dé o ṣe ló yẹ ká parí ẹ̀. Olúwa gba ọpẹ́ wa gba ìyìn wa gbogbo ibikíbi tó ń kó tá a ṣe tó lù mọ́ ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì Olúwa dáríjì Olúwa dáríjì bàbá o àwọn ọmọ Ọlọ́run yà sí mọ́ iṣẹ́ ọkọ mi Olúwa gba ọpẹ́ wa Olúwa gba ìyìn wa lórúkọ Jésù Kristi gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run dáríjì Ọlọ́run dáríjì Ọlọ́run dáríjì Ọlọ́run dáríjì inú ilé yà sí mi wá lórí gbogbo orin tá a rìn lórí gbogbo ọ̀nà Ọlọ́run gbàánú dáhùn Olúwa fàánú dáhùn gbogbo ọ̀nà kan náà tá a sì retí àánú tá a sì retí ìrànlọ́wọ́ Olúwa jẹ́ káàánú. àmín lórúkọ Jésù àmín látàárọ̀ kí ni. ṣé kò sí nǹkan kan. tí kí ni fi ṣe tí mo fi gbé ọ jẹ. oyin lọ sókè iṣẹ́ ìwà àgọ́ ni. ọwà àdúrà tó ti ń gbà láti aago 9 aago 12 lọ kọjá yìí wọlé wà mo dúró mọ́ sára mo ti sára bẹ́ẹ̀ méjì mo ń retí ìlànà òyọ kí ló dé gan. já lọ ọmọ ìgbà yòókù ń bọ̀ báyà dáadáa Jésù ó gbọ́. ṣé ẹ ti gbàgbé ni. pé. a wà nínú àwẹ̀ 21 days tá à ń ṣe ní church mo ti bẹ̀rẹ̀ láti 11 days ago òní ló kọjọ́ pọ́n ó sì kọjọ́ 10 nínú oṣù yìí kí ni wọlé tẹ wá ń sọ ń sìn ó yẹ kó ti mọ yín lára ti bẹ̀rẹ̀ láti oṣù bíi mélòó ẹ̀dẹ̀ mọ̀ mo ṣáà ń gbàdúrà fẹ́yìn náà mo dẹ̀ ń gbàdúrà lórí iṣẹ́ yín ẹ jẹ́ kó mọ yín lára o. wo 21 kìíní bó ti gba mẹ́wàá ń bẹ̀ ǹjẹ́ àlọ́ gba ìyókù nulẹ̀. ṣe bẹ́ẹ̀ ẹ mọ táìtù prayer tá à ń ṣe ní church ni automatic prayer automatic answer mo ń gbà fẹ́yìn náà nà. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ntọ́ sọ wọ̀ bẹ́ẹ̀ ni mo bí mo ṣe wà nísìn gbogbo tó bá mi nísìn kọjá wọlé ká sì wọ́n padà sórí àdúrà rẹ̀ nígbà aago 12 lọ́sẹ̀ kọjá yìí ọmọ ìgbà yòókù ti jágo káàbọ̀. ẹ wo ẹ̀yin gan ní ká ẹ farabalẹ̀ kí ló dé tá ẹ wá ń ṣe kí ni mo fẹ́ parí ẹ̀ ọjọ́ 10 mo sì gbà ó kù 11 days. ṣèbí mo ṣaṣẹ́ ń ṣe lóṣooṣù nìyẹn ọjọ́ 21 péré nínú 30 ọjọ́ ta ní nínú oṣù ọjọ́ 9 wà ta lè fi tún gbádùn ara wa táyè bá yọ. táyè bá tún yọ ni ó ti dáa táyè bá tún yọ ní ọjọ́ 9 tó fò ké oṣù tó ń tọ́ lọ lọ́nà bó ṣe ṣe nu oṣù tó tún tẹ̀lé náà bákan náà ni nínú 30 ọjọ́ ìwọ nìkan ó kọ́kọ́ gba ọjọ́ 21 yóò kọjọ́ 9 lẹ̀ ó tún ní táyè bá wà ní wọn náà wọ́n tìgbà tó ti ń bá a bọ̀ nítorí ṣe kọ́ mọ́ dáa. dáàdi wa le torí ìfẹ́kùfẹ́ ara ẹ fẹ́ máa ké. mo gbọ́ ìpè Ọlọ́run mi mo gbọ́ ìpè Ọlọ́run mi mo gbọ́ ìpè wípé kẹ́mi kó tẹ̀lé Olúwa nínú iṣẹ́ ìyìn rere mo gbọ́ ìpè Ọlọ́run mi mo gbọ́ ìpè Ọlọ́run mi mo gbọ́ ìpè wípé kẹ́mi kó tẹ̀lé Olúwa nínú iṣẹ́ ìyìn rere mo gbọ́ ìpè Ọlọ́run mi. ọ̀lẹ́ ká pè ọmọ Ọlọ́run ká pè ọmọ bá bẹ̀rẹ̀ ní ìsìn tó ní lọ ṣé ní sí yìí o gbogbo ayé ní ilé gbogbo tó ṣe yìí o ṣé tó ṣe jíjẹ́ wà ní wọ́n wù yìí ìwà ni wọ́n wù yìí ṣé ìwà lélẹ́yìí inú ọjọ́ 9 tó tún kù báwo ìbá tún wà ní. Olúwa o gbogbo ẹ̀mí burúkú ẹ̀mí àgbèrè bá mi lé jáde nínú ayé ọkọ mi lórúkọ Jésù Bíbélì wípé àyà yóò pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù bojo sájáde ibi kọ́lá fi wá gbogbo ẹ̀mí àgbèrè ẹ̀mí ká má lè ṣètò Ọlọ́run ẹ̀mí burúkú ẹ̀mí rúnrún mọ́lẹ̀ ẹ̀mí burúkú ẹ̀mí Ọlọ́run lé jáde Ọlọ́run lọ. yà wálé. ẹbí sí lẹ́jọ́ ẹbí sí lẹ́jọ́ adájọ́ ẹ kíyèsí ọ̀dájọ́ lé ayé kíyèsára. aya mi ìdílé yóò ní bàjẹ́. Àmín Jésù. Olúwa sì máa ṣagbára dọ̀tun. Àmín. ìgbéga yóò ti máa bá yín. Àmín. ẹ̀rín rí ìjákulẹ̀. Àmín. ọ̀rọ̀ kan ní mo wá rí ọ fún ṣùgbọ́n ọ̀rọ̀ ni tí n bá ní kí n dá aṣọ níwọ̀ kan ìmí kan kò ní níyanjú ọwọ́ alọ́kìtì pè lọ ṣẹ́rí sí wọn tán kí ọdẹ sí iṣẹ́ rẹ̀ iṣẹ́ tó sì gbé lọ́wọ́ kò ní dòbò. Àmín Jésù. ọba adéjọba ọ̀run. Àmín Jésù. ọmọ ká ọmọ ọ̀dọ́ rírí máa bọ̀. Dádì mi ẹ ṣé dádì. ó porí mi. Bẹ́ẹ̀ni sà. ọ̀rọ̀ kan ní lọ́lọ́kìtì pé
ìgbà tó wà lọ́lọ́kọ̀lọ́kọ̀ wọ́n pa gbọ́dọ̀ yóò fèsì àmọ́ bó ṣe lọ́ọ̀nù ọ̀dọ̀ ẹ ló wá padà fèrè sọlẹ̀ sí gbìn lọ́wọ́ káyà òkè mọ́ ní àbò. Kristiana tèmi mọ̀ kì í ṣe ó ń payà ẹni ọlọ́run ni ẹni àmì òróró sì ni kì í ṣe pé bóyá èèyàn lásán ẹni tó yẹ pé tó bá bẹ̀rẹ̀ sí ṣàdúrà báyìí ilẹ̀ ó sì lanu yóò sì gbọ́ tàmì náà ni. mo á ní kí n wá ṣàlàyé fún un ó rí i pé ọ̀rọ̀ àlejò lẹ́gbẹ́ mi. mo rí sà mo rò pọ́n outside ni wọ́n ní. kò sí 5 àlejò ní tóun ní ọ̀padà wá dúnlé mo rí ọ gẹ́gẹ́ pé ipò tọ́lọ́hún yàn nínú ilé èèyàn bá nírú ẹ̀ bíi 2, 3, 4 lẹ́gbẹ̀ẹ́ ogun ti ṣẹ́. ipa tó ń kó ẹni tí ọlọ́run ṣàyẹn tó wá ti di ẹni ètò aláàbò tó di ètò aláàbò náà délé yìí mú ṣe wá rí i pé kò yẹ kẹ́rù ọ̀tọ̀ pọ̀. ọlọ́run ní jẹ́ ọba jẹ́ ìdí nìyí tí mo wá fi wọ́n pé tó nígbà wọ́n ti dìbò tó nù tó ti di ẹni àróró ẹ̀wọ̀n tí ọlọ́run wá yàn ní ti àmì ti ìbálòpọ̀ kí wọ́n di àmì òróró ọlọ́run kò dì mú káwọn dibi ti ìbálòpọ̀ mú sọmọ pé kò ní gbọ́nra wọn gbogbo ọmọ rìnra wọn lọ́wọ́ ni ẹ̀. ọ̀ya wọn náà lé wá ìdí nìyí tẹ́ fi wọ̀rọ̀ kan tẹ́ ṣàdá tí ọlọ́run wá fún lọ́mọ orí ọlọ́mọ ọjọ́ mọ́tọ́ lẹ́kọ̀ọ́ ó ti kọ́lẹ̀. òun ni ẹnìkejì ẹnu. ẹnìkejì ní báwo dá. ẹnìkejì tí ọlọ́run yẹn fún ọmọ pé méjì ládàlẹ́ ayé. adáwo náà ti ní ìsìn àwọn tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run tó ti lọ ara ẹni tó níyàwó wọn lẹ́lómi ìbẹ́ tó jẹ́ pé 99 wife lónìí. nínú bíbélì. eléyìí ọ̀wá pé 99 ẹnìkan náà ti tọkùnrin gẹ́gẹ́ pé máa wá gbọ́ ni mo ti wá sọ fún pé kó ti wà ní ìsìn ìyá Kristiana gbogbo nǹkan ti di méjì lọ bàbá tẹ̀lé àbálẹ̀ wà ní ìsìn. Jésù. hallelujah. Jésù. hallelujah. Jésù mi o. hallelujah ṣe mo gbọ́ ojú bẹ́lẹ̀ ẹni olúwa la wá. Dádì Wálé. Dádì Wálé ẹ dẹ̀ wá ń bẹ̀ yẹn ẹ̀sán kankan ẹ ṣáà wàdà tí dádì ń ṣe látẹ̀kọ́. èmi ìṣaláwàdà kẹ́ríkẹ́rí o. dádì ẹ̀ ṣàwàdà. àní mi ìṣaláwàdà kẹ́ríkẹ́rí bó ṣe jẹ́ ni mo sọ. ọkọ mi ò lè fún yàn lóyún ó yè. sọ̀rọ̀ tèmi ni mo dáláwàdà jẹ́ àbí tèmi. ẹ sọ̀rọ̀. wo òótọ́ ni mo bá. òótọ́ mo sọ. dádì mo trust yín. ẹ̀rẹ̀ bá tó bá jẹ́ pé ọ̀tún ẹ̀sìn má trust mi. ẹ mẹ́jẹ́ kí n ṣàlàyé mọ́ fún yín. Bíbélì sọ pé bẹ́ẹ̀ni amen. kì yóò ṣe kí ohun kọ̀sẹ̀ kó má wà ó ní ṣùgbọ́n ègbé ni fún ẹnikẹ́ni tó bá ti pàṣẹ wá. ilé mi náà kí ni ojúṣe mi gẹ́gẹ́ bí ìyàwó nínú ilé tó sọ pé kí n ṣe tí mi ń ṣe fún ẹ. tó bá jẹ́ pé òun lè má dáhùn owó lè mi ọmọ bẹ́yẹ múlẹ̀ ni àmọ́ gbogbo múlẹ̀ àti ìdè gbogbo ó ti já lónìí. ṣùgbọ́n ebi tó ebi láyè ni kéèyàn máa fi oorun du ọkọ ọ̀pọ̀ ìgbà náà wàá dọ̀ mi ti pé yóò kí ẹkún mọ́lẹ̀ ya nínú ọ̀ràn òun kò sì fẹ́ ṣàgbèrè ẹlẹ́kùn wá gbogbo ń tẹ̀sẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ sáwọn ọ̀rẹ́ kan gbà mọ́ wa sọ pé mo gbé gẹ́nẹ̀ rí ìdílé kan nígbà tí kinní ti wàhálà irú wàhálà tó dé bẹ́yìn wẹ́rẹ́wẹ́rẹ́ tí ò sí solution fún mi tó dé bá ọmọkùnrin táwọn wí Jóòbù ọ̀dà gbogbo òdìlé ọ̀pá Jóòbù ṣé ikú tó pa Jóòbù kọ́ pa Élíjà ń bèè lọ́wọ́ ẹni èèwọ̀ kò sí. nípa ọ̀rọ̀ àti chọ́ọ̀chì o àdúrà nǹkan ìyẹn á dúró sẹ́gbẹ̀ẹ́ kan Ọlọ́run máa understand. ìyá àgbàgbọ́ ṣé olójúṣe tó dì mú ojúṣe ká dáàbò bò náà lé tó ti yé ká fàdúrà jagun wo ń dípò bẹ́ẹ̀ ni mọ́ ṣé wàá ní ipò ojúṣe ìbálòpọ̀ láàrẹ̀ tọkọtaya tẹ́mi fi gùn tẹ́mi fi tọ́jọ́ yọ̀ǹda ẹ̀ fáwọn eléyìí kọjá bó ti lóhùn ọ̀jẹ̀ bá ti pin ni. ẹ wo dáàdì kò sí ẹ lé ṣe rí sọ̀rọ̀ àdúrà tàwẹ̀ tán sọ àbí ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run máa understand. Dáàdì Wálé mo ti rẹ́dì gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ àárọ̀ ni o ọ̀sán ni alẹ́ ni o ó ti yá àǹtí ẹ̀yin lè máa lọ. ọkọ lọ torí bó ṣe wá wà ó ti fẹ́ ra. ó ṣe kí ni. ṣé kí tiẹ̀ ń pè ó ṣe kí ni. ó ti lóyún. bẹ́ẹ̀ bá ẹ bá mi dán má dán mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má dé èṣù sínú fámìlì mi o Jésù mi máa bá mi bá yín wí o ẹ má dé èṣù sínú fámìlì mi o Dáàdì Wálé Dáàdì Wálé tọ́mà lè ní ọ̀rọ̀. bá ẹ ní sọ ẹ̀jẹ̀ tí kọ́kọ́ mi sọ. ọyọ kọ́kọ́ ẹ̀sọ́ mi ṣé wọ́n yẹ ebe ara wa tọrọ ẹ̀ ṣé wọ́n lọ wá dọ̀ tọrọ ni ṣé wọ́n lọ wá dọ̀ tọrọ ni
dáàdì má dalé mi. dáàdì ẹ má dalé mi. ilé ìwòrán ilé tó dà. dáàdì wálé ọkọ mi. ṣé bá ọkọ sọ kó sàkà ṣé bá kàwé tó bá sọ ẹni tó sọ ẹni lóbìnrin lé kalẹ̀ wọ́n náà bọ̀tí tọ́fà wẹ̀ tó bá dàbí àwọn ẹ̀bà. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ dákun ẹ̀yin ìyá wa Ọlọ́run ní jẹ́ kí àgbà ọ̀tán lórílẹ̀ ẹ̀yin bàbá wa nǹkan tẹ̀yin náà rí yẹn ẹ dákun torí Ọlọ́run ǹjẹ́ alẹ́ nìkan kan tá a lè dá lẹ́bi pàtó àbí kí lè rò pọ́jọ́ iwájú tó ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó yìí kí lè rò pé ó lè jẹ́ ta la láṣejù ní àwọn méjèèjì ẹjọ́. ọmọkùnrin ò ní làákàyè ọmọkùnrin ò ní làákàyè téèyàn bá ní làákàyè tó pọ̀ lọ ẹ̀ bá pé ó yẹ kó mọ nǹkan tó ń ṣe tó bá jẹ́ pé ó ní ó mà ṣe o irú kírè lórí pé ìyàwó ń jagun fún ẹ ó ń gbàdúrà káyé rẹ má bàa bàjẹ́ ó wá ní ẹ àti súnmọ́ lókun o àti súnmọ́ nígbà tí àwa ń bẹ lójú náà ọmọkùnrin gbọ́dọ̀ má ṣáájò sára ni tó bá ti wá di pé aróbìnrin lónìí ájò ó bàjẹ́ àbí kílẹ̀ á ń wí ẹni bá ṣáájò sára tó sì kúndùn obìnrin ń bá ájò ara ẹ̀ jẹ́ ni. obìnrin máa ń bá ájò jẹ́ ni. dandan ni. àgbàlagbà yóò sòótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ jáde. ṣé èbúkọ yẹn. nígbà ebúkọ. ẹjẹ ogun mi kẹ́mi ó ṣàgbàláyé tó fẹ́ ṣe tó fi níwọ̀n. nígbà tó bí mọ̀ pé ogun lòun wá jà ní ayé kí ló kù lè bàbá àti yẹ fún. ẹ mọ̀ jèrè. mọ́mẹ́ǹtì tó o ti gbalé ọkọ lọ tó o ti márì ló sì mọ̀ wípé ọkọ mi rèé o lẹ́yìn Ọlọ́run ajé orí mi ló kù. lẹ́yìn kó o jí láàárọ̀ kó o bọ́lọ̀ rẹ sọ̀rọ̀ ní kókò ọkọ rẹ lókùtọ̀ ọkọ kí ajé orí mi ẹ kú ẹ káàárọ̀ o ìyọ̀wà ló yá o wá ní kò sí kí ni Ọlọ́run kan sọ fún ọ mo kà nínú ṣé bẹ́ẹ̀ ni àbí Kùránì wípé tó o bá ń kírun lọ́wọ́ àbí òun gbàdúrà lọ́wọ́ ọkọ ẹ wá sọ fún mi pé Àmọ̀kẹ́ o ó yá mo fẹ́ bọ̀ ọ̀sán àti mo fẹ́ bẹ̀ láṣepọ̀ ó gbọ́dọ̀ dá lóòkù fún wọn lọ́hùn-ún lẹ̀ ẹ wá sọ̀rọ̀ àjò. kó o lè ṣe ń wí báyìí ẹ̀ẹ́dúná pé ìbájókòó lè babẹ̀ ṣebí Bíbélì náà ló sọ pé ọmọkùnrin yóò kọ ìyá àti bàbá rẹ̀ sílẹ̀ yóò sì wọ́tọ̀ obìnrin rẹ̀ lọ ńgbà sì tí wọ́n ní wọ́n wà di ara kan tí wọ́n dáhùn nígbà tí ìyàwó ní tó dáa ni pé ká fàdúrà jagun dandan ní kọ́kọ́ fara mọ́ bàbá ń pé ọkọ láláṣẹ ọ̀dà ifá kan jẹ́ kó yé mi wípé ọkùnrin ò gbọ́dọ̀ máa kọ gbọ́ ọ̀rọ̀ fún ìyàwó ẹ̀ tán nígbà ó ti lè wí fún yín pé n tó jẹ́ káwọn ó ṣe nù kó jẹ́ wọn ó ṣe ẹ máa wò. bàbá ẹ má gbàgbé o 21 days nínú oṣù tó jẹ́ 30 days. lọ́bọ̀ wá jẹ́ 30 days ńkọ́ tó bá jẹ́ 30 days ńkọ́ kíní kan ni òye yín o ṣé ẹ mọ̀ pé iṣẹ́ tàdúrà ń ṣe kékeré. bàbá olóyè náà yín pọ̀. ìyá mi ẹ dáàbò torí ọlọ ẹ mọ̀ ti ìjà wọn ẹ jẹ́ wọn bọ́lọ̀ wọn délẹ̀. ṣé ẹ mọ̀ pé àdúrà yìí ṣe kékeré ni ọkọ wà ń bí iṣẹ́ wọ́n ń ṣòwò ọmọ wọ́n ń wá ìlọsíwájú nígbà tí barista gan wù ó ní kò sí ń tó dára tó jàdúrà lọ kò sí ń tó tóbi tó jàdúrà lọ kíní kan ò tóbi jàdúrà lọ láyé ẹni bá wá sọ pé òun tóbi jàdúrà lọ kó wá wí wá jẹ́ pé àti súnmọ́ ọ̀dẹ̀ ṣe ìyá mi ẹ dákun ẹ jẹ́ n súré béèrè níbi tán bọ́rọ̀ dé yẹn ṣe rí èmi gbà pé àdúrà tóbi ń tòótọ́ ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ṣé kìí ṣe pé rọ́là ń pa máa àdúrà torí ẹlòmíì ibi tí ẹlòmíì gbàdúrà dé láyé tẹ bá gbọ́ ní chọ́ọ̀chì míì lénìí tó jẹ́ pé tẹ bá àwọn chọ́ọ̀chì kan wà tó jẹ́ pé Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday wọn ó ṣe ìjọsìn ṣùgbọ́n odidi ọdún kan ọdún méjì tẹ́ ti ń kọjá níwájú chọ́ọ̀chì wọn kẹ̀kẹ́ ò ní lé sí eléyìí tí wọ́n ní 2 years ago yẹn ṣé bẹ́ẹ̀ ṣàdúrà gbà tó tọ́ ni ṣé àdúrà lè gbà láì ṣiṣẹ́. ẹ wo Ọlọ́run òróró tó bá a ṣe mú yìí ìwọ tó mọ̀ wípé o fẹ́ mọ gbàdúrà gbogbo ìgbà ṣé mọ̀wùlẹ̀ ṣiṣẹ́ mọ́ àbí bẹ́ẹ̀ ni mọ̀wùlẹ̀ ṣiṣẹ́ mọ́ ìgbàgbọ́ tí ò sì níṣẹ́ gan òkú ni Bíbélì pé bẹ́ẹ̀ ni torí pé tí ò níṣẹ́ òun bọ́ lọ́hùn sọ̀rọ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ o wàá fìgbà kankan lẹ̀ fún gbèsè ayé àti àwọn ọmọ tó ń gbàdúrà fún àtọkọ rẹ. ẹ jọ̀ọ́ mo ń gbọ́ yín. ẹ jẹ́ kí kinní kan jọ yé gbogbo wa ńgbà tí Bíbélì ló sọ̀yún fún yín pé ìgbàgbọ́ tí ò níṣẹ́ òkú ni bẹ́ẹ̀ ni èmi náà ò jiyàn pé tí ò bá níṣẹ́ òkú ni ọ̀dà iṣẹ́ tá a wá ń ṣeun tí ò bá wá sí igi lẹ́yìn ọgbà wíwọ́n lọ́gbà ó wò obìnrin gangan ni igi lẹ́yìn ọgbà ọkọ ẹ̀ tí ò jẹ́ kọ́gbà ó. ẹ jẹ́ béèrè question lọ́wọ́ yín lórí obìnrin yẹn má bínú ṣé ẹ mọ̀ pé 21 days ni wọ́n fi ń ṣe ni wọ́n fi ń gba wọ́n fi ń ṣe àdúrà
nínú ní ọjọ́ kọ̀ọ̀kan 24 hours ló wà nínú ẹ̀ àbí tí wọ́n bá gba àdúrà yẹn láti àárọ̀ di alẹ́ wọn ó fi àsìkò yòókù tó yẹ kí wọ́n lọ fi ṣiṣẹ́ wọn ó fi sùn báwo ni wọ́n ó ṣe jẹ báwo ni wọ́n ó ṣe mu. ẹjọ́ bíbélì ní máa gbàdúrà láì ṣàárẹ̀ àti láì sinmi ẹ jẹ́ kí n wá fi kinní kan yé yín àwọn babaláwo wa jagunjagun ni wọ́n wá lóbìn tó pọ̀ rẹpẹtẹ ìjọ wọn ó rán sàn yín iṣẹ́ ìjọ wọn ó wọ yàrá Ògún ìjọ wọn ó tọ̀ Ṣàngó lọ ìjọ òní wọn ó ráyè tóbi àwọn ni wọ́n sì ń jagun tí wọ́n jẹ́ kẹ̀mí àwa tó kù òde bí àwọn kan ò bá máa jagun. bẹ́ẹ̀ mo làwọn yòókù bá aráyè sísun lóbìn bóun ni ẹ ṣe bírú yín sílé ayé. ẹ ṣeun ìwọ̀nba ọjọ́ tó bá rí ebi láàrin 30 ọjọ́ ní bẹ́ẹ̀nù oṣù kan ọjọ́ 21 péré ni ó sọ pé òun ò ráàyè ọjọ́ yòókù ibi ẹ mọ́ tàn wá àwọn jẹ àwọn jagunjagun tẹ̀yìn Rivers pé wọ́n lọ sójú ogun wọ́n lọ sójú ogun wọ́n fẹ́yàwó tó pọ̀ ilé àwọn ẹrú tí wọ́n fún lọ́jọ́ ọ̀nà kan tó délé kan ẹ dá mi lò bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó tún béèrè kan lọ́wọ́ tẹ̀yìn ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin kágbà pé ẹ ti darúgbó ẹ̀yin ò tí ẹ lè takutu mọ́ ẹ wá fẹ́ gọ sábẹ́ àdúrà ṣé tọmọ yín ọkùnrin bá wá pé ìyàwó òun ò jẹ́ kó òun ò súnmọ́ òun fọ́ 21 days ìdájọ́ òun lẹ bá wọn dá. òní mo ti ṣe kí ni mo ti darúgbó. ẹ ti dàgbà lẹ fi gọ sábẹ́ àdúrà. ṣé ó jẹ́ ń dán wò. èmi lẹ́dọ̀ wò. kádọ́ra wa wò. sẹ́yìn lẹ́sẹ̀ fi wá bíbá yìí. ẹ gbọ́dọ̀ wọ́n gbé mi darúgbó. ìdí tẹ́ ẹ fi lè dé mi wò ni kójoojúmọ́ lèmi tọkọ tèmi lọ́rùn bẹ́ẹ̀ bá mọ̀. sáàyè kankan bẹ́ẹ̀ kò sí nígbà rẹ̀ lúgọ sí. ẹ̀yin ọmọ mi pọ́bìnrin sábà mọ fọ́kọ rẹ̀ ṣe ń gbogbo gbàgán wọ́n máa ń tètè darúgbó bẹ́ẹ̀ bá tún gbọ́. ibi tẹ́ ẹ gbé gbà náà. ibo ni. ṣé èyí tó sọ yẹn ṣé lóòótọ́ ni àbírọ́. pé kí ni. pé tóbìnrin ọba máa ṣe ejaculation kankan yẹn pé yóò tètè gbó ta tọkùnrin náà ṣé lóòótọ́ ni ìṣègùn ìbílẹ̀ làwọn ń ṣe àbíṣègùn èbó. mo bèrè ló ẹ̀yin ni pé ṣé lóòótọ́ ni àbírọ́. ẹ̀ náà mò ń béèrè pé ṣáwọn jẹ́ bí oníṣègùn tí wọ́n lè sọ. àní ẹ wá jẹ́ àgbàgbé lórí tiwọn ẹni tí ò bá ṣe irú ẹ̀ kí lè yẹrò kó lè ṣẹlẹ̀ sí. ẹ mọ̀ yí pé n tá à ń ṣe yìí gangan à ń dara wa láàmú ọkùnrin ò ní súnmọ́bìnrin kó má dara ẹ̀ lẹ́bi àkókò afẹ́ súnmọ́ra náà nìkan ní kákàlùkù la tó bá ti ṣe tó bá yìí. ẹ̀yin bàbá ìwọ ilé iṣẹ́ dáadáa mọ́ o ọkùnrin ò ní súnmọ́bìnrin kó má dara ẹ̀ lẹ́bi. dákun olóòtú. n tọ́wọ́ ní túmọ̀ sí náà nù. olóòtú dán èmi rẹ̀ wò lọ padà. ẹ ṣe lẹ́yìn àti olóṣèlú kí lójú yín wà lára mọ́mí wa tá a gbé wá yìí. nígbà tí ń tẹ̀ wọ́n pé mo dàgbà. bóyá ní kinní tí ń bọ̀ bóyá ìyàwó yín ni màá pè sí orí ètò yìí wọ́n á lè sọ díẹ̀ fún apá yín ṣùgbọ́n ẹ má bínú torí Ọlọ́run ṣe rí àwọn èèyàn kan wà tí wọ́n ní àwọn fẹ́ máa gbé ètò yìí lárugẹ ṣe mọ̀ pé gbogbo wọ́n ti sọ pé àwọn àlejò tí ń bá ń gbé wá àwọn ò mọ̀ fẹ́ kí n bá wọn fún wọn ní ẹ̀bùn pé bẹ́ẹ̀ wọn bá ti wulẹ̀ tóbi tó kẹ́ ẹ má fojú pé tóbi wò wọ́n bá ti wulẹ̀ kéré tó pé kẹ́ ẹ má fojú pé ó kéré wò torí pé ẹni tó bá ti ẹ̀ ní ká gbà ó mọ rírì olóòtú áàkì wọn náà ni pé wọ́n ṣe wọ́n fún wa lówó wà ń kàwó ṣó pé ò pé. ṣé tiẹ̀ wàá rí ẹ̀bùn eléyìí àwọn ẹ̀bùn kàǹkà ni ọmọbìnrin kan wà tí à ń pe orúkọ rẹ̀ ni a máa ń pè ní ọmọlọ́mọ ó wà ní cultural center ó ń ta ọtí àti àwọn ẹlẹ́rìndòdò ó ń ta pẹpẹ súpù ó ń tẹja ó ń ta gbogbo ẹ̀ alátasúẹ́súẹ́ ẹ jèrè yá wa so ó wá ní kí n gbé aṣọ yìí ó ní kí n gbé fún ẹ̀yin méjèèjì. ọmọlọ́mọ ẹ máa ṣe ẹkú náwó àpò yìí ò ní gbẹ o òun wá túbọ̀ gbọ́yọ̀ ọwọ́ yín lọ́wọ́ sókè o. ẹ máa ta ẹ máa jèrè o. cultural center ní ẹwà ìwọ tó bá fẹ́ lọ jẹun níbẹ̀ tó fẹ́ lọ jẹ pẹpẹ súpù tó ò tí ì jẹrí ilé ayé wàá pàdé ẹ̀ ń bẹ̀. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́ conflict resolution kò lè ṣe kíjà máa wà o bíjà bá dé o ṣe ló yẹ ká parí ẹ̀ tó bá rú kùtù tó bá dàrú o báwo la ó ṣe tutù